Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kálẹ́ o ní gbogbo ibi tẹ́ bá ti ń wò mí. Mo kí gbogbo ẹ̀yin olóye ọlọ́gbọ́n onímímọ̀ ayé o, mo kí gbogbo ẹ̀yin ọ̀tọ̀pọ̀ ìlú pé a kú dédé àsìkò ìbáwo lójoojọ́ ṣe rí. Ṣé dáadáa ni mo bá gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, gbogbo ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ní gbogbo ibi tí ẹ bá ti ń wò mí. A kú weekend yìí weekend ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa ní àṣẹ Elédùmarè. Àní rí bí àní rí wàhálà lórí ẹnikẹ́ni, àní rògùn àsáré pé ẹ máa wò pé èwo ni Lady K tún mú wá, èyí tí mo mú wá yìí ó lágbára yéye, ó lẹ́tìkẹ́. Àkọ́kọ́ náà màá kọ́kọ́ sọ wípé bó ṣe yẹ kó rí nìyẹn, nítorí àwọn àgbààgbà náà lè máa sọ wípé ọba ba lórí ohun gbogbo àwọn ọba wa ní ilẹ̀ káàárọ̀ oòjíire ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ni wọ́n. Àwọn lọ́ba oṣù, lọ́ba àjẹ́, lọ́ba mùsùlùmí, lọ́ba kírísítẹ́nì. Mo fẹ́ lè sọ wípé òun ló fà á nígbà tí mo rí fídíò èyí tí bàbá wa Ọọni Of Ife, Ọọni Rìṣà Ọ̀jájá the second kọ́ ló ń jẹ́ kí wọ́n pẹ́ lórí oyè. Mo ṣe kábíyèsí o, èmi ò tó rọ́bà fín o, nítorí arọ́bà fín òun lọ́ba ń pa. Mo kàn fẹ́ ká tún fi eléyìí tí kábíyèsí ṣe yìí ká kàn tún fi ṣe kíni, ká tún fi bára wa sọ̀rọ̀, ká tún fi create awareness fúnra wa, nítorí pé kíni àwọn èèyàn máa sọ pé ọba àwọn oníṣẹ̀ṣe ni wọ́n. Bẹ́ẹ̀ láti mọ̀ wípé ọba tìlú Ìwó ìyẹn ní ẹ̀mí àlòun, ṣùgbọ́n kábíyèsí wa ọba wa Ọọni Of Ife, Ọọni Rìṣà Ọ̀jájá the second, àwọn máa ń jẹ́ ká mọ ohun tó tó ohun tó yẹ. Òun ló fà á nígbà tí mo come across programu tí bàbá ṣe tí mo fi gbé wá pé eléyìí ó tún lẹ́tìkẹ́ bó ti yẹ kó rí nì. Àbí ṣé bẹ́ẹ̀ kọ́ ló ṣe yẹ kó rí ní gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, bó ti yẹ kó rí rèé. Nǹkan tó yẹ kí àwọn ọba ilẹ̀ Yorùbá kí wọ́n máa ṣe leléyìí. Tí a bá ṣe rí wọn níwájú oníṣẹ̀ṣe, a rí wọn níwájú mùsùlùmí, a rí wọn níwájú kírísítẹ́nì. Òun ló dífá fún kábíyèsí wa bàbá dáadáa Ọọni Of Ife. Kọ́ ló ń jẹ́ ká rí yín pẹ́. Ẹ jẹ́ ká wo fídíò òun tí bàbá ṣe lọ ká tó wá sọ̀rọ̀ nípa ẹ̀. Bẹ́ẹ̀ bá wá ṣe wo fídíò yìí, ẹ jọ opinion titi yín ẹ máa bá mi fi sí comment section. Ẹ jẹ́ kí n rí opinion yín ní comment section lórí fídíò tí mo fẹ́ fi wọ̀nyí lórí nǹkan tí kábíyèsí Ọọni Of Ife tí wọ́n ṣe yìí. Bí kábíyèsí Ọọni Of Ife bí bàbá ṣe wọnú ẹ̀mí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pé prayer point yẹn lákọlákọ. Ó lágbára. Ó yá o, ẹ bá mi gbójú ayọ̀ sókè, ẹ bá mi máa wò ó. Ẹ bẹ̀rẹ̀ sí kàkà ìdààmú. Èmi ń tẹ̀lé ta ẹ, kẹ́mi ká iná rí ti gbà, orí ìgbà. Ẹ má jẹ́ kó wọ́n lọ owó o, tẹ̀mí yé mi o, tẹ̀mí yé mi. Àsìkò àṣẹ rẹ̀. Ẹ kàkà ìdààmú, ẹ kàkà ìdààmú, ẹ kàkà ìdààmú. Ẹ má jẹ́ kó wọ́n lọ yé o, mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run Olódùmarè. Ẹ má taka òṣì dànù, ẹ taka ìbànújẹ́ dànù. Ẹ tètè léwó dànù, àsìkò àṣẹ lọ́wọ́ o, ẹ léwó dànù. Máa tàkà dáadáa. Wọ́n ti ń gbanú afẹ́fẹ́ lọ. Ẹ tàkà ìdàlẹ́ lè máa sọ pé Ọlọ́run ní kẹ́kẹ́ fún ní kó ti ṣe ti yé. Àwọn kọ́ wà wọ́n fẹ́ wọ ní ẹlòmíì lọ, wọ́n fẹ́ kọ́ sórí ẹlòmíì. Ẹ fẹ́ nu àṣẹ sọ, ọdún àṣẹ là ń ṣe o. Ẹ̀yin wá sí ayé lásán o. Ẹ tálẹ̀ kan ṣe tálẹ̀ tọ̀ ẹ má dáwọ́ ìdúró ẹ̀jọ́. Wọ́n lóore ọ̀fẹ́ mi ó mú jáde. Tọ́tọ́ mi sọ fún yín orin ọ̀fẹ́ ní o. Orin ọ̀fẹ́ lọ́kọ̀ọ́dọ̀ Ọlọ́run Olódùmarè. Tí o bá rẹ̀ rẹ̀ sílẹ̀ ìwọ ní àárọ̀ orin ọ̀fẹ́ gbà. Ẹ má fàkọ̀ ṣé o. Ọ̀rọ̀ ayé rí ni o. Ẹlòmíì wọn kọ́ òfin pẹ̀lú wọn tó máa fi ṣe o. Ẹlòmíì wọn kọ́ òfin. Kábíyèsí lè má fakọ̀ ṣe o, ọ̀rọ̀ ayé yín ni. Ìwọ bó ṣe lọ o. Èdú burúkú ni o. Ẹlòmíì báyìí á dúkè báyìí. Á lè bẹ̀rẹ̀ sí wálẹ̀. Ìbùrú tí mo ti kó lára
òkú tí mo fọwọ́ kọ́ èyí tí mo fẹsẹ̀ kọ́. ẹjọ́ sẹ́yìn mọ́tò lẹ́ẹ̀kọ́ sí ẹjọ́ lálẹ́ ẹjọ́ lẹ́bẹ̀ẹ́ yìí. ẹjọ́ kẹta káàdánù wọ́n fò jáde àṣẹ òun bọ̀ ọ́. ẹ má taka òṣì dànù, mo taka òṣì dànù, mo taka ìbànújẹ́ dànù, mo taka wàhálà dànù kúrò nínú ayé mi, nínú ayé àwọn ọmọ mi, nínú ayé gbogbo olólùfẹ́ mi, mo taka ìpọ́njú dànù kúrò nínú ìdílé mi. a ní ẹ máa ta kábíyèsí ni ẹ máa ta àdúrà ní o, a sì bọ̀ wá sọ̀rọ̀ lórí ẹ̀, kò síbi tí a ti lè rí wẹ̀ mọ́ o. tó dá ìmọ́lẹ̀ tó dá ìkùkù kò dá ìmọ́lẹ̀ kan fún kìrìsìtẹ́nì tàbí ẹlẹ́sìn Islam tàbí oníṣẹ̀ṣe kò dá òrùn. Yes. oníṣẹ̀ṣe tàbí ẹlẹ́sìn Islam tàbí kìrìsìtẹ́nì ó dá òrùn fún gbogbo wa, ó dá ilẹ̀ fún gbogbo wa ní ẹ̀ta dànù. fún gbogbo ayé ni, bẹ́ẹ̀ ni kábíyèsí o. àwọn kan ṣagídí wọ̀ fẹ́ náà ẹ má jẹ́ kí ìgbà burúkú lẹ̀ máa yín lórí ẹlẹ́dàá yín ni kí ẹ máa bá sọ̀rọ̀ ẹ máa bá ṣàmù ẹ tọ́lọ̀ nìkan tó ẹsẹ̀ mọ́lẹ̀ ṣètò ni mo sọ̀rọ̀ ẹ tọ́lọ̀ nìkan tó ẹsẹ̀ mọ́lẹ̀ ẹ tọ́lọ̀ dáadáa ó máa jáde o ó máa jáde o. ẹ̀yin mẹsẹ̀ náà dìde ẹjẹ́ sẹ̀mọ́lẹ̀ ẹ̀yin tá a jókòó ẹjẹ́ sẹ̀mọ́lẹ̀ tọ́jú ọmọ sọ fún yín o kí ìgbà burúkú jáde lára yín. àwọn ní kẹjẹ sẹ̀mọ́lẹ̀, kábíyèsí ní kẹjọ sẹ̀mọ́lẹ̀, a sì bọ̀ wá sọ̀rọ̀ lórí fídíò yìí o, a máa sọ̀rọ̀ lórí ẹ̀. bẹ́ẹ̀ ni àdúrà ń gbà. ó ti rí bẹ́ẹ̀. ìbànújẹ́ fayé mi sílẹ̀, ẹkún fayé mi sílẹ̀, òṣì fayé mi sílẹ̀. ìwé ayé ni wá ẹgbẹ́ ọ̀run fẹ́ gbà á ẹjọ́ bá mi pariwo pé ó ti rí bẹ́ẹ̀. ó ti rí bẹ́ẹ̀. ìwé ayé ń wí lọ́wọ́ ẹgbẹ́ mi ní ó ti rí bẹ́ẹ̀. ẹgbẹ́ mi ní ó ti ṣe bẹ́ẹ̀. ó ti ṣe bẹ́ẹ̀. ó ti rí bẹ́ẹ̀. ó ti rí bẹ́ẹ̀. ó ti rí bẹ́ẹ̀. ó ti ṣe bẹ́ẹ̀. ẹgbẹ́ ìṣẹ̀mẹ́lẹ̀ ló ti rí bẹ́ẹ̀. ó ti rí bẹ́ẹ̀. ẹgbẹ́ ìṣẹ̀mẹ́lẹ̀ ló ti ṣe bẹ́ẹ̀. ó ti ṣe bẹ́ẹ̀. ẹ ló ti rí bẹ́ẹ̀. ó ti rí bẹ́ẹ̀. ẹ ló ti ṣe bẹ́ẹ̀. ó ti ṣe bẹ́ẹ̀. ẹ ló ti rí bẹ́ẹ̀. ó ti rí bẹ́ẹ̀. ẹ ló ti ṣe bẹ́ẹ̀. ó ti ṣe bẹ́ẹ̀. ó ti rí bẹ́ẹ̀. ó ti rí bẹ́ẹ̀. ó ṣe bẹ́ẹ̀. ó ti ṣe bẹ́ẹ̀. ó ti rí bẹ́ẹ̀. ó ti rí bẹ́ẹ̀. ó ti ṣe bẹ́ẹ̀. ó ṣe bẹ́ẹ̀. Yes, ẹ káàbọ̀ padà sí orí ètò. Kábíyèsí, èyí tẹ́ wí yẹn àárọ̀ mọ́ o, èyí tẹ́ wí yẹn àárọ̀ mọ́ o, èmi náà gbàdúrà yẹn o, gbogbo èyí tẹ́ ń wò mí ìjẹ́ yìí náà gbàdúrà yẹn.
ṣó dà bẹ́ẹ̀ àbí kò dà bẹ́ẹ̀? Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àbí kò yẹ kó rí bẹ́ẹ̀? Ṣé ohun tí kábíyèsí ṣe ṣó tọ̀nà àbí kò tọ̀nà? Tó bá ní lọ́dọ̀ Lady K, báwo ló ṣe rí nǹkan tí kábíyèsí ṣe sí? Kò sí nǹkan tó bàdí níbẹ̀. Àbí mo parọ́? Kò sí ohun tó burú níbẹ̀. Kábíyèsí jẹ́ kó yé wa ní wípé àti mùsùlùmí àti kírísítẹ́nì àti oníṣẹ̀ṣe Ọlọ́run kan náà là ń sìn. Ẹ wò gbà tí kábíyèsí bẹ̀rẹ̀ sí ní ya prayer, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yan prayer point. Nígbà tí kábíyèsí ọba wa Ọ̀jájá tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yan prayer point yẹn, kábíyèsí sọ kíní kan nínú àwọn prayer point wọn yẹn. Wọ́n ní Olódùmarè kò dá òun nítorí Christian. Débi tá máa sọ wípé àtorí Christian nìkan lọ́lọ́run ṣe dá òun, àbí ló ṣe dá òjò, àbí ló ṣe dá ilẹ̀. Ọ̀rọ̀ àgbà ni bàbá sọ níbẹ̀. Bàbá Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ pẹ́ lórí àpèrè, ikú ò ní pa yín. Bàbá ní kì í ṣe nítorí mùsùlùmí nìkan lọ́lọ́run ṣe dá òun. Bàbá ní kò ń ṣe nítorí oníṣẹ̀ṣe lọ́lọ́run ṣe dá òun. Ọlọ́run dá gbogbo nǹkan tó ń gbé nínú ayé. Ó dá nítorí ti gbogbo wa ni. Ẹ̀yin tẹ́ máa ń criticize ẹ̀sìn, ẹ̀yin tẹ́ máa ń yà kọ̀ọ̀kan sọ́tọ̀ wípé kíní kírísítẹ́nì ni, kíní mùsùlùmí ni, kíní ìyẹn oníṣẹ̀ṣe ni. Ọlọ́run ò dá nǹkan kan nítorí títí ẹ̀sìn kan. Afẹ́fẹ́ tá ń gbà sára ó dá fún gbogbo àwa tá ń gbé nínú ayé ni. Oòrùn tá ń gbà sára ó dá fún gbogbo àwa tá ń gbé nínú ayé ni. Ilẹ̀ tá ń tẹ̀ ó dá fún gbogbo àwa tá ń gbé nínú ayé ni. Omi tá ń lò ó dá fún gbogbo àwa tá ń gbé nínú ayé ni. Ewé àti egbò ó dá fún gbogbo àwa tá ń gbé nínú ayé ni. Kò yọ kankan sí ẹ̀yìn. Gbogbo ohun tí Ọlọ́run dá ó dá ní dáradára nítorí gbogbo wa ni. Nítorí tí gbogbo wa ni. Àwọn ẹlòmíràn lè sọ pé ìwọ tún ní kábíyèsí ṣe, èwo nìkan òṣì tó ní kó máa ta dànù. Ṣé pé kábíyèsí tún ti sọ pálásì di chọ́ọ̀chì ni? A máa láwọn tó máa sọ bẹ́ẹ̀. Àbí gbàdá bá ti pẹ́ ṣe èwo tún ní Ọọni of Ife dánwò yìí, eléyìí lágbára o. Ṣé ohun tó yẹ kó máa ṣe ní pálásì? Ẹjọ́ kí ni kó ṣe ní pálásì o? Kí ni kó ṣe ní pálásì? Kò sí nǹkan tó burú nínú nǹkan tí bàbá Ọọni of Ife ṣe. Bẹ́ẹ̀ ni ìbádẹ̀ tún di ọ̀la kí bàbá tún lọ yá ìrú láfẹ́kẹ́ nínú pálásì lẹ́nìí. Bísímìláì náà ló tún bá dé, àdúrà ṣe ìtẹ́wọ́gbà. Ìbádẹ̀ tún dọ̀tún la kí bàbá tún pe gbogbo àwọn olóṣàjọ pó yá ẹ bẹ̀rẹ̀ sí ní máa sàbólógún ṣe ń sà á. Déédéé náà ni gbogbo ẹ ṣe, àwíṣe àfọ̀gbọ̀hùn ló bá dé. Kò sí ohun tó burú níbẹ̀. Torí àṣìmára àwọn tó ṣì máa rojọ́ wípé irú kí náà Ọọni of Ife dánwò yìí. Àmàrà àwọn tó ṣì máa ṣe kí ni kábíyèsí tún dánwò yìí. Ọọni of Ife ṣe bẹbẹ láàfin o. Bàbá ò ṣe anything bad in the palace. Bàbá is doing the right thing. Kò sí nǹkan tó burú níbẹ̀. Àdúrà ni bàbá gbà, ìwúre ni bàbá ṣe fún gbogbo ènìyàn tó nígbàgbọ́ nínú Olódùmarè. Nínú Olódùmarè. Gbogbo ẹni tí Olódùmarè dá sáyé tó nígbàgbọ́ nínú ẹni tó dá wọn wá sáyé, òun ni bàbá ṣàdúrà sí. Kò sí ohun tó bá dì nínú ohun tí Ọọni of Ife ṣe. Àwa oníjàgídíjàgan, àwa tá à ń jàjà ẹ̀sìn, ẹ jẹ́ ká lọ sinmi agbájá. Àwa tá à ń yà kankan sọ́tọ̀ wípé kíní kan ló tọ́, kíní kan ló yẹ, kíní kan ló yẹ kí lágbájá ṣe, kíní kan ló yẹ kí tàmẹ̀dó ṣe. Àwa ni ká lọ ṣe wétí, ká lọ sinmi agbájá. Kò sí nǹkan kan tí Olódùmarè dá wípé yes nítorí ẹni báyìí ni mo ṣe dá ilé. Olódùmarè dá gbogbo ohun tó ń gbé nínú ayé. Gbogbo ohun tí ó dá nítorí gbogbo àwọn ọmọ ẹ̀dá dámọ̀ ni. Èyí tó bá wá pì ẹ́, òun ni wàá ṣe kíni ni wàá gbámú. Èyí tó bá ṣe kíni, èyí tó bá pì ẹ́, òun ni wàá sìn níbẹ̀. Èyí tó bá pì ẹ́, òun ló máa dìmú ṣinṣin. Ẹ gbọ́ mi, èyí tó bá pì ẹ́ ló máa dìmú ṣinṣin. Kò sí ohun tó bá dì, Ọlọ́run yà sọ́tọ̀. Òun ni mo ṣe nífẹ̀ẹ́ pé jẹ́ tún gbé fídíò yìí wá ká tún wá fi ṣe kíni, ká tún wá fi bára wa sọ̀rọ̀. Gbogbo èyí tẹ́ ẹ̀ sọ wípé nítorí òrìṣà nìkan lọ́lọ́run ṣe dá ọba. Ọlọ́run ò dá ọba nítorí òrìṣà nìkan. Bẹ́ẹ̀ dẹ̀ lọ́lọ́run ò dá ọba nítorí mùsùlùmí nìkan. Bẹ́ẹ̀ dẹ̀ lọ́lọ́run ò dá ọba nítorí ti kírísítẹ́nì nìkan. Ọlọ́run dá gbogbo wọn nítorí gbogbo ẹ̀ ni. Bó ṣe jẹ́ wípé kò ti torí mùsùlùmí dá ilẹ̀, kò ti torí mùsùlùmí dá òrùn, kò ti torí kírísítẹ́nì dá òṣùpá. Ó dá gbogbo ẹ̀ nítorí ti gbogbo wa ni láì yà kankan sẹ́yìn.
nítorí ìdí èyí gbogbo àwọn ọmọ Yorùbá àwọn ọmọ káàárọ̀ oòjíire ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan ẹ jẹ́ ká lo ìfẹ́ ló lè mú wa dé ilẹ̀ lérí ìfẹ́ ló lè yọ wá kúrò nínú òṣì àti ìyà ìfẹ́ ló lè jẹ́ kí a rí ayọ̀ gbà ẹ jẹ́ ká fi ọ̀tẹ̀ sílẹ̀ gbogbo èyí tẹ́ ń jẹ́jà ẹ̀sìn ẹ jáwọ́ nínú ìjà ẹ̀sìn ní jíjà ẹ fìmọ̀ ṣọ̀kan ọ̀kan ṣoṣo lọ́lọ́run Olódùmarè ọ̀kan ṣoṣo ní Allah ẹni tó dá ayé àti ọ̀run Allah tẹ́ ń pariwo ẹgbẹ́ ibo ló ń gbé tẹ́ bá máa nọwọ́ ibo lẹ́ máa ló ń gbé ẹ̀ nọwọ́ sí sánmọ̀ tí kírísítẹ́nì bá máa nọwọ́ sí Olódùmarè sí Ọlọ́run wọ́n á nọwọ́ sí sánmọ̀ tí oníṣẹ̀ṣe bá máa nọwọ́ sí Olódùmarè wọ́n á nọwọ́ sí sánmọ̀ ẹjọ́ tó rẹ lọ ṣé sánmọ̀ yẹn pé mẹ́ta ni ṣé sánmọ̀ tí Allah ń gbé ó yàtọ̀ sí sánmọ̀ tí Olódùmarè gbé ó yàtọ̀ sí sánmọ̀ tí Kristi gbé kí ló dé tá à ń tọrọ àwa ayé jẹ́ ká tọrọ àwa mọ́ ayé jẹ́ ká yé máa sọ ohun tí ò yẹ mọ́ ẹ jẹ́ ká yé máa jàjà ẹ̀sìn mọ́ ẹ jẹ́ ká fi jẹ̀sìn jíjà sílẹ̀ ẹ jẹ́ ká gbájúmọ́ ohun tó yẹ ẹ jẹ́ ká ṣera wa lọ́kan àìṣera wa lọ́kan òun ló fìyà jẹ wá wọ́n ní àìrí ìpọ̀ ló ń jọmọ ejò níyà tó bá jẹ́ pé àti kírísítẹ́nì àti mùsùlùmí àti babaláwo àti fi owó sowọ́pọ̀ àti fìmọ̀ ṣọ̀kan ni ìyà ò ní jẹ wá nílẹ̀ káàárọ̀ oòjíire nítorí pé kí ni ẹ̀rù á máa ba àwọn ìjọba gan láti fìyà jẹ wá ẹ máa gbọ́ pé kí ni tí ìyà bá fi lè jẹ wọ́n ní ilẹ̀ Yorùbá báyìí àti kírísítẹ́nì àti babaláwo àti pásítọ̀ gbogbo wọn máa ṣe kí ni wọ́n máa gang up together ni but nígbà tẹnu wa òkò tá a lò fẹ́ wọn ò ṣe ní máa dà wá ríboríbo àwọn kan máa fowó brainwash àwọn mùsùlùmí àwọn kan máa fowó brainwash àwọn oníṣẹ̀ṣe àwọn kan máa fowó brainwash àwọn mùsùlùmí wọ́n wá máa kọ ẹ̀yìn wọn síra wọn àwọn ẹlòmíì máa fowó brainwash àwọn oníṣọ́ọ̀ṣì wọ́n máa lò yín fúnra wọn máa fi yín bára yín jà ẹ mọ̀ pé dìmọ̀ tẹ́ ẹ bára yín jà dìmọ̀ tẹ́ ẹ fìyà ń jẹra yín ni ẹ lo ìfẹ́ lọ́lọ́run fẹ́ ẹ jẹ́ ká jọ fi ìmọ̀ ṣe ọ̀kan ojú òde ní tiwa o ẹ ṣeun gan ni gbogbo ayé tí ẹ wo ètò mi ẹ bá mi pín ètò yìí it's just an awareness it's a short one not a long video short video ni awareness ni káwọn èèyàn kí wọ́n wo bí kábíyèsí Ọba Ọọni of Ife Ọ̀jájá the second bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní wúre bí wọ́n ṣe yọ prayer point nínú palace ẹ wo bí àwọn èèyàn ṣe ń gba àdúrà nínú palace is a good thing kò sí nǹkan tó burú níbẹ̀ nǹkan tó dáa ni so bó ṣe jẹ́ nìyẹn ẹ ṣeun gan mo dúpẹ́ ẹ má gbàgbé gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ ra àgúnmu manpower àgúnmu diabetes àgúnmu tẹ́lẹ̀ lò fún high blood pressure èyí tẹ́lẹ̀ fi wọ́ọ̀ṣì wéètì yín gbogbo ẹ̀yin tí gẹ̀dí yọ yín lẹ́nu tẹ́lẹ̀ jókòó lọ títí sọ̀rọ̀ gbogbo ẹ̀yin tí ẹ ní ẹ lè dúró ara ríro ní egungun máa sọ yín all the time ẹ pè mí lórí WhatsApp number tẹ́ wọ́n lójú screen kí n fún yín ní phone number iléeṣẹ́ tí natural herbal gbogbo ẹ̀yin tí nǹkan ọmọkùnrin yín kéré jọjọ́ orí yín lọ ẹ pè mí kí n fún yín phone number iléeṣẹ́ tí natural herbal gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ẹ lè pẹ́ lórí ìyàwó yín nítorí àìlè ṣe dáadáa pẹ̀lú ìyàwó yín ó ti jẹ́ kí ìyàwó yín bẹ̀rẹ̀ sí ní yàlè kí wọ́n máa lójú níta ẹ pè mí kí n fún yín ní phone number iléeṣẹ́ tí natural herbal gbogbo ẹ̀yin tó jẹ́ pé high blood pressure ló dá yín láàmú láti ọjọ́ pípẹ́ wá tó ti pẹ́ tó jẹ́ pé oògùn lẹ máa ń lo ẹ̀ gbọ́dọ̀ bí ìṣẹ̀ láàárọ̀ àtàlẹ́ ẹ pè mí kí n fún yín phone number iléeṣẹ́ tí natural herbal àgúnmu lẹ máa lò gbogbo nǹkan tó ń ṣe yín yẹn ó máa disappear high blood pressure yín ó máa wálẹ̀ ó máa padà wá sí nọ́mbà kò ní rí àìmọ́ láì àti láíláí gbogbo ẹ̀yin tó bá dẹ̀ jẹ́ wípé fibroid náà ló yọ yín lẹ́nu tó ti wá dílé ọmọ yín tó ti affect yín tí ẹ ti rò pé báwo lẹ ṣe fẹ́ ṣe àbí tẹ́ ti fẹ́ máa lose hope àbí tó yọ yín lẹ́nu tó fa pains fún yín all the time ẹ pè mí bákan náà kí n fún yín ní phone number iléeṣẹ́ tí yẹn natural herbal àwọn eléyìí gùdù gan wọ́n mú yes ẹ trust me bákan náà wà ní gbogbo ẹ̀yin tí bá fẹ́ lo product tó dáa láti fi ṣe skin yín lóge òun nìyí iléeṣẹ́ Danari skin care ẹ̀yin tí ẹ bá ti ra product iléeṣẹ́ Danari mo fọlọ́ búra ẹ̀ tí lo product tó dáa is a very good product ọṣẹ lélẹ̀ tẹ́ wò lọ́wọ́ mi ọṣẹ tún lélẹ̀ iná tẹ́ tún wò yìí eléyìí náà sì ọṣẹ ni òun ló túmọ̀ sí wípé èyí tó máa bá skin yín mu òun ló máa tà fún yín tí ẹ bá pe iléeṣẹ́ Danari skin care ìlú UK ni wọ́n wà tí wọ́n ti ṣe kò síbi tí wọn ò kí ń sẹ́ndì sí all over the world ni ẹ pè mí kí n fún yín phone number wọn bó ṣe wà tẹ́ bá pè wọ́n sí tó bá jẹ́lẹ̀ ló máa bá yín ní skin mu wọ́n á tà fún yín tó bá jẹ́lẹ̀ ni wọ́n á fún yín tó bá sì jẹ́ ilé náà ni wọ́n á fún yín gbogbo àwọn product ló débẹ̀ ló confam mo fi Ọlọ́run tó ní ayé àti ọ̀run mo fi ṣe ẹlẹ́rìí ó confam dáadáa kò dẹ̀ ní fún yín ní side effect lára kò ní báyìí ní skin jẹ lẹ́yìn kó tún skin yín ṣe ṣẹ́rí wá jẹ́ kí n sọ àṣírí bẹ́ẹ̀ mi ṣe máa ń lò fún yín ṣẹ́rí bó ṣe wà yìí sí tí bá ti jí láàárọ̀ máa rọra bu díẹ̀ sọ́wọ́ máa fi scrub gbogbo body mi máa ṣe one or two things lọ tí bá wá ṣe tán máa wá lọ wẹ̀ ẹ́ dànù
by the time tí wọ́n máa wẹ̀ dànù bá gbára mi máa dáni ṣákáṣáká skin yẹn máa jáde nílẹ̀ ó máa jáde lẹ́sẹ̀kẹsẹ̀ ní tẹ́ bá gbọ́ ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ òun ló bá dé bá ṣe wò yìí ojú òní tiwa ẹ pè mí lórí WhatsApp number mi bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn face cream tẹ́ lè lò fún pimples ẹ bá wo tẹnu mi yóò ewo ló mú mi níbẹ̀ face cream lélẹ̀ náà òun ní face cream ní méjèèjì tẹ́ wò lọ́wọ́ mi èyí tó bá yín lára mu àti bí bá ṣe fẹ́ rí ẹ̀yin tẹ́ bá fẹ́ pupa jù mí lọ tẹ́ fẹ́ pupa jù mí lọ within 5 days ẹ pè mí kí n fún yín ní kí ẹ̀ iléeṣẹ́ Danari ni mo fi ọlọ́run bá búra ẹ̀ ní regret skin yìí máa jáde body cream òun lélẹ̀ òun nìyí ṣẹ́rí ẹ̀yin tẹ́ bá fẹ́ dún òyìnbó express yìí tẹ́ máa lò lélẹ̀ body cream and this face cream àti ọṣẹ ìwẹ̀ ní white yìí ṣe tí wípé the same name ní mẹ́tẹ̀ẹ̀ta ń jẹ́ ó confam bàjẹ́ tẹ́ bá rà tí ó bá ṣiṣẹ́ ṣé pé ránṣẹ́ fún mi ó ṣùọ̀ fún mi pàdúrà lẹ́ máa fi ránṣẹ́ because mo mọ̀ nǹkan tí mo gbé dání mo mọ̀ nǹkan tí mo bá wọn polówó èmi náà dẹ̀ ń lò ó tẹ́ bá rí pé mi ò pupa tó ìtẹ́lẹ̀ èmi náà ti ń ṣe kíni mo ti ń yí sókè díẹ̀díẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín pé èmi náà ṣì máa lọ sókè tí máa wọ level illustrate tí bá fi lè wọ level illustrate tẹ́ bá ṣàti pé alẹ́ ní kí o tún ti pupa sí ẹ gbà pé level tí mo wà nìyẹn so bó ṣe jẹ́ nìyẹn ẹ ṣeun gan-an ire.